ọ̀rọ̀ tí mo kàn fẹ́ sọ fún àwọn ènìyàn nítorí pé ikú Mọ́rọ́kọ́lá ó dùn mí púpọ̀. Àwọn bọ́ìsì ẹ̀kan mọ̀ pé tá bá ti wọlé tá bá ń sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tó máa ń lágbára la máa ń sọ ní ìmọ̀ bí àwọn bọ́ìsì tó ti wà pẹ̀lú wa rí wà pé ẹ má jẹ́ kí a súnmọ́ àwọn wòlíì jù. Ẹ má jẹ́ ká súnmọ́ àwọn wòlíì jù. Má súnmọ́ pásítọ̀ mi, wòlíì mi. Ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti súnmọ́ wòlíì ni wọ́n ti ta òkú ẹ̀ fún ayé. Ibi tí ẹlòmíì ti súnmọ́ wòlíì ni wọ́n ti ta ẹ̀mí ẹ̀. Ẹnìkan wà Àdùkẹ́ nìyẹn náà ń jẹ́ ní Ẹ̀pẹ́ tó ní accident time kan báyìí. Ní o mọ̀ bí arántí ẹ̀ tó ní accident ẹsẹ̀ ń dùn tó ní accident ní Sango. Fúnkẹ́ God bless you. Ṣẹ́rí gbogbo àwọn tá à ń súnmọ́ yìí ló ń ṣekú pa ọ̀pọ̀lọpọ̀. Wọ́n máa tún ẹ jẹ. Bíbélì náà dẹ̀ jẹ́ ká mọ̀ pé ẹni tó fi ènìyàn ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé asán ni. Ọ̀sán là ń ṣiṣẹ́, òru là ń gbàdúrà fẹ́ni tó bá mógo wáyé. Ẹni tí ò bá ti lè gbàdúrà lóru ó máa sọnù, ó kàn máa sọnù. Má jẹ́ kí èèyàn kan tọ̀ ẹ́ jẹ pé òun mú ẹ lọ Àdùkẹ́ ọ̀rọ̀ ẹ dùn mí gan. Kò sí ọjọ́ tá bá ti sọ̀rọ̀ igbe ni èmi ò dẹ̀ kí n pẹ́ ké a máa sọ̀rọ̀ dájú mi kìnnìkan dájú mi kìnnì gbogbo oríṣiríṣi ṣé ò réyàn tó sí ẹni. Ilé tó ṣe lọ sí London mo ní jókòó sí London tó bá ti change life òpó kú sí ọmọ kò sí ọkọ ibẹ̀ wàá rí ẹlòmíì tí ọ̀nà tiẹ̀ máa bá tiẹ̀ dọ́gba. And again tí nǹkan bá ń ṣe wá ẹ jẹ́ ká máa sọ fáwọn èèyàn má jẹ́ kẹ́nìkan tàn ẹ̀ pa pé má sọ fún yàn. Irọ́ ni wọ́n pa fún ẹ. Òde kan wá sọ pé òun wà nínú ẹ̀mí pé má sọ fún yàn. Irọ́ ni wọ́n pa ẹ tó ti gbowó ẹ̀mí ẹ lórí kó má sọ fún yàn. Ènìyàn bá finú wọn ṣe bóun ló fi níhàn o. Ènìyàn bá finú wọn ṣe bóun ló fi níhàn o. Àdùkẹ́ Gold ó ní ògo tó pọ̀. Ṣùgbọ́n kí ló dé tí ògo yẹn ò jáde mi mọ̀ bí àkànnà wọn nílò ìtajọ wà níjọ́ kan tí mo sọ pé igi ò ní dàgbà lábẹ́ igi. Èmi mi lọ́rẹ̀ mi lọ́ta tó bá ti kí mi máa kí ẹ tó bá kí mi mo bá tèmi lọ kó sùn tó pọ̀. Olúwẹ́gbẹ̀ fìdígbò ní mo tún lò lálẹ́. Ní ìrí ẹ o tó bá ti rí mi máa rí ẹ. Má fi gbogbo láìfù ẹ fún wòlíì bí gbogbo ayé ìṣèwà ẹni kò lè sọ pé mi ni wòlíì aláyọ̀. Mi ní wòlíì lẹ́yìn pé o pè mí kọ́ńtíráàtì mo gbowó iṣẹ́ mi kí n bá tèmi lọ ni. Mo wá sọ pé dáàdì who is daddy? Èmi ta bí wòlíì. Gbogbo wa la ní bí ní ìlú wòlíì. Ṣé bí pásítọ̀ yẹn náà fẹ́ gbàdúrà ni ó fẹ́ sọ̀rọ̀? Ṣé wọn ò lè sọ̀rọ̀ ni? Ó lè sọ̀rọ̀. Dáàdì. Àti wọ́n lọ ká òkú dànù. Àwọn tó gbogbo ẹwọ ọmọ fún kẹ́yẹ náà tí wọ́n tá à ń sọ yẹn. Chọ́ọ̀chì kan wọ́n máa ń pè mí kò mọ rí sí ti mi ṣe wá sí chọ́ọ̀chì yẹn dọ̀la. Torí mo bá màmá ọmọ yẹn náà jàǹgbà tó ń lásìdẹ̀ǹtì yẹn. Ta organize sponsor fún tó rówó. Kó lọ ra bọ́ọ̀sì kò ra bọ́ọ̀sì. Wọ́n ní má lọ sí show ní táìmù yóò nígbà Esther. Má lọ sí show anytime tó bá ti nílò ó máa fún ẹ lówó. Chọ́ọ̀chì yẹn ló lọ orí stage ló kú sí báyìí. Mo wá bá màmá ẹ̀ jà mí bá màmá ẹ̀ sọ̀rọ̀ fọ́dún méjì. Ǹjọ́ tí màmá ẹ̀ máa padà pè mí tí jọ ọkọ mi má kọ̀ tiẹ̀ jọ ẹni náà bàbá mi kò máa blọọkì ẹ̀.
kí ló pa ọmọ yẹn màmá yẹn ní láti jẹ́ kí ó sọ fún mi pé àwọn lọ bá àwọn tó àwọn wà fọ́ọ̀sì láti lọ bá àwọn tó máa ń pe òkú. Kí ló dé tó ṣe báyìí fún mi? Ṣé mèrè ní ẹni? Ọmọ yẹn ní ìyá tóun fi ṣe ìyá ẹgbẹ́ òun ló ta ẹ̀mí òun sí chọ́ọ̀chì yẹn, orí stéèjì ló kú sí. Chọ́ọ̀chì yẹn máa ń pè mí, wọ́n ti rán oríṣiríṣi èèyàn sí mi, mo ní ẹ̀fẹ́ ta ẹ̀mí mi ká dáa fún yín. Ẹ ṣọ́ra, ẹ ṣọ́ra. Ìwọ tọ́lọ́run ti fún ẹ ní ẹ̀bùn orin wòlíì ní ẹ. Gbọ́ bí a ti ń gbàdúrà lóru, ọ̀sán là ń ṣiṣẹ́, òru là ń gbàdúrà. Kí Ọlọ́run jẹ́ kí ọdún kó jìnnà síra wọn. Thank you, God bless you.